jẹ́rí lórí ti Peter Obi lórí ti Tinubu lórí gbogbo ohun èso ló sì gbogbo ohun èso ẹni ìyà àwa yìí àárín nǹkan tá a máa jẹ mọ́ bá àdélé epo àlè jẹ àlè mú mi àti Peter Obi àti ẹni tó lè ṣe tọ́lọ́mbá mọ̀ yìí pé yóò dé bẹ́ẹ̀ yóò yà wá lẹ́nu ìyìn tí ń ṣe wá yóò dínkù kọ́lọ́mbá ni fi bẹ́ẹ̀ kìí ṣe pé tábàtì rẹ̀ nìkan tí ọba ti gbé ráìsì wà káwa mẹ́lẹ́ àní mọ̀ ìpè bóyá o lè ṣe àní mọ̀ pé bóyá nǹkan ló lè ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ ronú pìwàdà náà wípé sẹ́ni tí ń gbé ráìsì káwa mẹ́lẹ́ sí òní padà béèrè owó ráìsì tí ń gbé náà kí ni. ìlú bo la wà ẹ́ sà. ẹ wà ní ìlú Ìbàdàn, Ọ̀yọ́ state. alẹ́ yín rò bí pé a tiẹ̀ lè dìbò fún pé ká tiẹ̀ sọ pé kí ẹ jẹ́ ká dìbò fún bóyá ó lè ṣe. Peter Obi. Obedience is the next. Obedience. Atiku is the best person we can vote for right now. As the country is going on, in the next coming election, presidential election, who do you think is the best candidate between Tinubu, Atiku, and Peter Obi? Well, obviously, from the antecedents, from their character, and what they've been saying so far, we can obviously say and see that Peter Obi is actually very ready for the job. He's ready to deliver from the day one. So for me, I think we should try Peter Obi. He's someone who is ready and someone who is competent. Everyone is talking about him. I think he's ready to work. So we need someone who is ready to work, someone who is ready to put in his best, someone who is ready to serve the country, not someone who wants to fulfill an ambition. It's not about ambition. Now, Nigeria is very critical. Nigeria is in a critical situation right now. We need someone who will set the ball rolling to start something new, something different. So for me, I think Peter Obi wants to prove a point that Nigeria can work, that Nigeria can happen. Something good can happen to Nigeria. So I think we should give him a try. We should try something different from what we've already known from the status quo. It's time we try something actually new. So Peter Obi's coming might be the new change, the real change that we so desire, not what the present change that we have, right? Well, the present government has tried their best. Let Peter Obi, let someone else come and try. So for me, Peter Obi is the man for the job. Kí ni orúkọ tí? Orúkọ tèmi ni Arógundádé Túndé. Mr. Túndé, ẹ jọ̀ọ́ ṣe rí epo wọn kò sí oúnjẹ kò sí kankan. Èló tiẹ̀ lẹ́ ń repo ní ibi Ìbàyà, èló ló ń tepo ní ìlú Ìbàdàn. Ṣe rí ibi tí ó favour wa ńlá wá torí pé Bovas nìkan ló ń ta epo fún wa ní 180 naira per litre. Gbogbo àwọn yòókù 320, 350 bọ́n ṣe ń tà nìyẹn. So nǹkan ò fa oníbàdàn rárá. Even gan everybody gan àwa gan àti enjoy bí ògbòlù ṣe rí rárá. So that's why. Sọba ní pé kẹ́ dìbò fún Tinubu, Atiku àti Peter Obi ta lẹ́yìn máa dìbò fún. Ṣé rí lọ́kàn tèmi mi lè pa fún yín Tinubu lèmi ó tẹ̀ fún Jagaba of Lagos. Torí pé ẹ mọ̀ pé àwọn yẹn lélẹ́yìí wọ́n ti lé experience nípa òṣèlú, wọ́n ti jẹ gómìnà rí nígbòǹba àgbà tó ṣáájú díẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé Yorùbá ni tèmi lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Àbẹ́mọ̀ bọ̀ nígbà tèmi bá tẹ̀ fún tó náà bá débẹ̀ kó ṣe tó bá wù àbẹ́mọ̀ ṣùgbọ́n àdúrà tèmi sáà ń gbà ni pé ẹni tí yóò láàánú wa lójú tí ẹ pé àsìkò rẹ̀ yóò dẹ gbó wa lọ́rùn ńlọ́lọ́wọ́ bá wa fi sí. orúkọ mi ni Mr. Samuel Victor. Ìlú bo la wà ẹ́ sà. ẹ wà ní ìlú Ìbàdàn, Ọ̀yọ́ state. Níbi ìta tí ń gbádùn ayé ara wa gbọ́ ó kù díẹ̀ o ká mú mi tí ó tẹ̀ wá lọ́rùn àtàwọn tí ó fún wa lóúnjẹ tí ó tẹ̀ wá lọ́kọ́lọ́ ń pèsè rẹ̀ ó tó gẹ́ kí tún lè fẹ́ wí. Ìdìbò tó ń bọ̀ ní ìlú Nàìjíríà yìí ṣé ọ̀jọ̀gbọ́n Tinubu àbí kí ló ti ń porúkọ ẹ̀ Atiku àti Peter Obi talẹ̀ yín believe pé ó lè ṣe Nàìjíríà dáadáa. ẹ ṣe àdúpẹ́ sẹ́rí lórí ọ̀rọ̀ tìbò tó bá jẹ́ pé ńlá fẹ́ fi ṣe a lè rí ojútùú sí ìyà tí ń jẹ wá ṣé tí ń gbọ́ mi sẹ́rí number 1 a fẹ́ dìbò fẹ́ gbẹ́ mọ́ ẹ jẹ́ ká bẹ Ọlọ́run kó fún wa lẹ́ni tí yóò yọ̀ǹda ẹni tí yóò tún ìlú yìí ṣe ìyà tá a jẹ́ ń jò ní alákọ̀ọ́gbàgbé ni a ní a máa ń gbàgbé eléyìí tí ń ṣẹlẹ̀ sí alọ́wọ́lọ́wọ́ ìkọ̀sẹ̀sẹ̀ máa ń ṣẹlẹ̀ ó ti tó gẹ́ àwọn tó ń bẹ lókèlókè
inú èsì wọn máa ń wà wọn èkì mọ́ ìpè ìyà ń jẹ wá tó báyìí. ọ̀nà tá a wá lè gbé gbà ara àwọn tí ń bẹ lókè tí wọ́n rí náà wo ojú wíńdò yẹn ẹ jẹ́ ká wò wọ́n yí pé nbo wọn kù sí nbo lọ́lọ́run fẹ́ gbà yọjú sí wa epo wọn lénìí ráìsì wọn lọ́la kí wọ́n sọ mọ́ ìpè tírélà ní báwọn gbé tí wọ́n wá àwárẹ̀ báwo òdèlé epo àlè ríra bí àdé sábó àlè rí ráìsì rà owó la fi rà o owó tá a lò àrílò mọ́ o kí wọ́n ṣàánú wa o ẹni tó bá ti tó ti dàgbà kí wọ́n yọ̀ǹda ọ̀dọ̀ náà kàn jẹ́ kí ó ṣe díẹ̀ ẹni tó bá ti tó ṣe tó ti ṣe bí ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta ó tó kẹ́ rí tàyà ẹ jẹ́ á lo àwọn ọ̀dọ́ náà kí wọ́n kọ́ wa lóye tá a máa lò fi ṣe ìyà ìtógẹ́. bàbá mi lówe lẹ̀ ń sọ̀rọ̀ ẹ ní ọ̀dọ́ àwọn àgbàlagbà ẹ làwọn wá ṣé Peter Obi lẹ fẹ́ ni ṣé Tinubu lẹ fẹ́ ni àbí Àtíkù lẹ fẹ́ ni tá a lẹ rò bó lè ṣe. ẹ ṣe rí lórí ti Peter Obi lórí ti Tinubu lórí gbogbo ohun èso ló sì gbogbo ohun èso ẹni ìyà àwa yìí àárín nǹkan tá a máa jẹ mọ́ bá àdélé epo àlè jẹ àlè mú mi àti Peter Obi àti ẹni tó lè ṣe tọ́lọ́mbá mọ̀ ìpè yóò dé bẹ́ẹ̀ yóò yà wá lẹ́nu ìyìn tí ń ṣe wá yóò dínkù kọ́lọ́mbá ni fi bẹ́ẹ̀ kìí ṣe pé tábà tí rẹ̀ nìkan tí ọba ti gbé ráìsì wà káwa mẹ́lẹ́ àní mọ̀ ìpè bóyá o lè ṣe àní mọ̀ pé bóyá nǹkan ló lè ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ ronú pìwàdà náà wípé sẹ́ni tí ń gbé ráìsì káwa mẹ́lẹ́ tí ò ní padà béèrè owó ráìsì tí ń gbé náà kí ni ẹ jẹ́ ká sóòótọ́ rọ̀ sẹ́rí ti Peter Obi gbogbo wọn ti ṣe sẹ́yìn kíní kan Ìjẹ̀ṣà àbí kílẹ̀ tó dárúkọ gbogbo wọn ti ṣe sẹ́yìn ẹni tí ètí ṣe ẹja wo ìjàsẹ́ ọwọ́ rẹ̀ tó lè ràn wá lọ́wọ́. bàbá àfisùúrù báwo lẹ ṣe lè bá wa sọ nípa ìlú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. ọ̀rẹ́ mi tá a bá fojú wo fíìmù rẹ̀ Nàìjíríà ti lulẹ̀ a gbọ́dọ̀ parọ́ ẹni tí ó tún Nàìjíríà ṣe ọrùn ọwọ́ nǹkan ti bàjẹ́ kọjá bó ti jẹ́ torí pé àwọn tó ń bàjẹ́ wọ́n kọjá àwọn tí ń tún ṣe bó ṣe jẹ́ nìyẹn. bàbá ní ìdìbò tó ń bọ̀ Tinubu Àtíkù àti Peter Obi tálẹ̀ yín rò bí pé a tiẹ̀ lè dìbò fún pé ká tiẹ̀ sọ pé kí ẹ jẹ́ ká dìbò fún bóyá ó lè ṣe. sẹ́rí àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ dárúkọ ọ̀hún ṣẹ́gbàdùn mi Tinubu ni o Àtíkù ni o Obi ni o ẹni tí ó ru ẹrù Nàìjíríà inú wọn láti pé ká dìbò fẹ́nìkan tàbí ẹnìkan ni ó wọlé ẹnìkan ni ó ṣe Ọlọ́run ló lè ṣe ṣẹ́gbàdùn mi Ọlọ́run ló lè ṣe ẹni Ọlọ́run bá wá wù tó wù nínú ọkàn rẹ̀ ó dìbò fẹ́ni tó wù èmi ò lè sọ pé ẹnìkan ni ká dìbò fún. bí àjọ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. ìlú Nàìjíríà ń sìn báyìí Ọlọ́run nìkan ló lè ṣàánú wa the reason that ni pé ṣé mọ ní àsìkò òṣèlú yìí ó ní agbára gidi gan ní ìlú yìí fine ìgbà tí Buhari wọlé agbègbè wa pè ní messiah time yẹn but àtìgbà tí Buhari ti wọlé kò sí ìgbádùn kankan tá a gbá lọ́dọ̀ àgbẹ̀ Buhari everyday là ń suffer for me Ọlọ́run nìkan la lè pépé nílùú yìí o kò sí anybody ìkíní nípa tọ̀rọ̀ pé àwọn mẹ́yẹ̀sà ìyẹ́ Peter Obi ìyẹ́ Àtíkù àti bàbá wa tó jẹ́ Tinubu so for me tá a bá ní pé I fine àwọn arúgbó yẹn ní ti tèmi kò yẹ ká máa dìbò fáwọn arúgbó yẹn mọ́ because àgbà ti dé bá wọn but tá a bá nípa àfọ̀dọ́ sílẹ̀ náà but Ọlọ́run nìkan ló lè gbà wá nílùú ká képe tó ti ẹ jẹ́ ká képe Ọlọ́run nílùú Ọlọ́run nìkan ló képe because à ń sọ́fà nílùú yìí gidi gan à ń sọ́fà ẹ wá everybody nsìn ìyà ń jẹ everybody lórí owó wa fẹ́rẹ̀ epo lórí nǹkan tá a ní lórí epo wa tí ìyà ń jẹ wa sọ́wọ́n another country míì tó yẹ pé kò rí báyìí tí ogun ti ṣẹlẹ̀ bọ́ Ọlọ́run kàn fáànù gbà wá nílùú yìí for me o fọ́ọ̀mù gbọ́mọ Nàìjíríà o ẹ jẹ́ ká képe Ọlọ́run ẹni tó bá wù wá ní ká dìbò fún ẹ méjì ká pé ẹgbẹ́ owó kọ̀ọ̀kan lọ́ní ẹ̀dá pèsè bọ́n fún wa ní 10,000 ọ̀fà 20,000 máa 50,000 máa ná tán for 4 years ẹ ká gbà for me kẹ́hìnbó rí gba PVC ẹ̀ láti dìbò fún ẹni tó bá wù but kíní kan ní jẹ́ ká wò pé ẹ jẹ́ ká wá ẹni tó jẹ́ pé bí ọ̀dọ́ tá rẹ̀ ti ṣe yémuyému tí ì ṣe àwọn ọ̀rẹ́ pé tó máa ṣe mọ́tò lọ ń tọ́jú ara wọn ní another country so from ti tèmi nìyẹn o ẹ ká sí kíni ká pé kọ́lọ́n kọ́ sọ àánú wa nù that is it. ẹ ṣe gan sa. elépo pọ̀ kẹrin tí wọn ò ti pọ̀ ẹni tó ń tẹ̀ 300 350 ó ti tó wọn ṣàánú wa kò sí ohun tá a lè sọ fún wọn
àwọn ń gbégbé ayé rọrùn wọ́n ń jẹ ní rọrùn wọ́n ń lépo rọrùn nínú èsì ni wọ́n wà látàrọ̀ súlẹ̀ àwa la máa dìbò fún wọn àwa náà wọ́n tún wá kọ́kọ́ fìyà yẹn jẹ wọ́n ṣàánú wa ó tó gẹ́ o. ìdìbò ààrẹ tó ń bọ̀ láàrin Tinubu Peter Obi àti Àtíkù ta lẹ́yìn rò bí pé ó lè wọlé ta lè fẹ́ dìbò fún tó lè tún lù ṣe. a lè sọ pé ẹni báyìí ló lè ṣe Ọlọ́run nìkan ló kù ṣùgbọ́n gbogbo ohun tẹ́mi kọ̀ rí lọ́mọdé tèmi àwa lálá fẹ́ ìjọba ológun mọ́ lórílẹ̀‐èdè yìí gbogbo àwọn tó ti ṣe ológun rí àwọn náà wọ́n tó wà padà ṣe alágbádá lé wa lórí ohun tẹ́mi kẹfẹ́ bí ọmọ Nàìjíríà ń pé gbogbo àwọn tó ń ṣèjọba ní ìṣe ológun ti ṣe ológun rí wọ́n padà nígbà wọn bọ kàkílẹ̀ wọn tó wà agbádá wọn tó wà ń ṣèjọba ẹni tí ò ti ṣe ológun rí tí ò ṣe nǹkan kan rí òun ni kí wọ́n já tẹ̀ka wa fún tabadẹ ní ká wo ẹ̀yà òun kálukú wọn kò síbi tí ó kù sí bìkọ́ gẹ́gẹ́ bí ìtọ́ta gbọ́ irú Àtíkù náà rí sọ wọn náà ti ṣe rí bí wọ́n ti ṣe rí wọ́n ti ṣe fáìsì rí Tinubu ò ti débẹ̀ Peter Obi ò ti débẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣàánú mẹ̀kúnnù òun gangan la nídìí lórílẹ̀‐èdè yìí torí gbogbo wọn ti lówó débi tẹ́yẹn lówó dé tó bá máa tó lówó gbogbo wọn kò yẹ kí wọ́n gbé gbòòsèlú mọ́ ṣùgbọ́n owó kì í tó lówó ló dífá fáwọn tó ti ṣèjọba rí àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin náà ti kúnrin tí wọ́n ti fi sọ̀rọ̀ wọ́n kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa lórílẹ̀‐èdè ìyá tó gẹ́ kọ́lọ́wọ́n yẹn ẹni tí ó ṣe síbẹ̀ ṣùgbọ́n tá a bá tẹ̀ka ẹni tó ti sológun rí kí wọ́n má jẹ́ ká tẹ̀ka fún. ẹ ṣe gan. èrè ṣé ó fara rọṣẹ nífẹ̀ẹ́ sí ṣó tẹ̀yìn lọ́rùn. kọ́lọ́ ń ṣàánú wa nílùú yìí ni ìlú ti rí bó ṣe rí gbogbo nǹkan ti dojúpọ̀ mọ́ra wọn so àfi ká sákèbè ọlọ́run bá nìkan ló lè bá wa ṣe nílùú. ìdìbò tó ń bọ̀ láàrin Tinubu Àtíkù àti Peter Obi ta lẹ́yìn rò bí pé kí àwọn aráàlú kó dìbò fún. ṣe rí àwọn aráàlú ká má gbẹ́kẹ̀lé ní kankan nínú gbogbo wọn ká gbẹ́kẹ̀lé ọlọ́run ọba bá a ṣe pariwo ṣé bàbá lákọ̀ọ́kọ́ nígbà tó fi gbé séǹjì wá nígbà òdìjọ bẹ́lẹ̀ kejì ó ní next level lápadà ń ra abọ́ ráìsì 15 nísìn sáà tí wàá dé next level níta tó wá ń bọ̀ ní níta bá tún la tún mẹ́rin gan nísìn ṣé third level la tún wá ń lọ báwọn kásá bẹ̀ lọ́hùn kọ́lọ́ ń bá ya èyí tí ó da tí ó rọ̀ wá lọ́rùn ní kọ́lọ́ náà fún wa. ṣùgbọ́n kò sí bó ṣe lè ṣe tá a ṣe lè ṣe tá a níyan èèyàn kan ṣáà ló máa débẹ̀ tá a lè yín rò bí pé ó máa ṣe dáadáa tó bá débẹ̀ láàrin. ẹni tí ó débẹ̀ gan ní òsì ò tí ì mọ ara rẹ̀ ká ló ti mọ ara rẹ̀ ní gbogbo àtàn campaign wò ní láti campaign òun kálukú náà kà kémi náà lè débẹ̀ kí tóun lè débẹ̀ ní so òun kálukú ọjọ́ jà sí ni ẹni tó lọ́n bá ti wá kádàrá pé ó débẹ̀ òun náà ni yóò débẹ̀ tí yóò sì rọ gbogbo mẹ̀kúnnù lọ́rùn ní táwa wà fúta nìyẹn. ní ọ̀rọ̀ kan afẹ́ká kẹ́ describe Nigerian government. ṣé lásìkò yìí ó yáyì pọ̀ náà ní nǹkan yáyì Nigerian government láyì ó yáyì torí ìlú yìí náà la wà ìjọba ò lè po ọ̀wọ́n a sì máa rà 300 epo òsì wọ́n sí ọ̀wà yáyì ìlú yìí yáyì ó yáyì gan ni ká sọ n ta lè rí sọ sí náà nù. orúkọ mi ni Ibrahim Salawi Ọlọ́dán. ìlú bó la wà yìí. Ìbàdàn wọn pé bí ní total garden ní Yemẹtu. afẹ́ká sọ̀rọ̀ nípa ìjọba ní inú Tinubu Àtíkù àti Obi ta lẹ́yìn rò bá lè dìbò fún. gẹ́gẹ́ bí oyè tèmi o number 1 àdúrà tó yẹ ká gbà ní pé kí Ọlọ́run kó yàn fún wa bọ̀ tá a bá yẹ̀wò nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ́yìn ìsàkíní ìsàkejì ìsàkóso àníkù rẹ̀ èmi sì prefer kí Yorùbá kó sì tó torí yóò tún jẹ́ àǹfààní fún ẹ̀yà àti tàwa náà torí mo sì prefer kí Tinubu kó sì wọlé torí ìdí mo fi sọ bẹ́ẹ̀ ni pé lójú nǹkan táwa ta jẹ́ Yorùbá nísìnyí tá à ń fi sí kó ṣẹlẹ̀ nọ́ọ̀tì náà kó ṣẹlẹ̀ nọ́ọ̀tì irú bí epo ṣe wọ́n yìí ẹ̀yin ẹ̀wò gbólé epo bí ilé epo ṣe wà yìí ẹ̀ẹ́lì Haúsá kó tó pọ̀ fẹ́ rí epo báyìí àwọn níbàwọn tí wọ́n ṣe ń rí epo ẹ̀yẹ kẹ́ ọ̀dà sáà ni tí mo sọ pé torí nísìn gbogbo àtàtò yìí ẹ wò kò sá ẹ lọ sí sáàbù bó ṣe wà ní roundabout ibi tí mo ná ẹ̀ẹ́dì wọn ti lé epo lẹ̀ báyìí láwọn kìnìún kò sí ìgbésẹ̀ lórí wọn pé kí wọ́n mú wọn kó wọn àrẹ́sì wọ́n dẹ̀ ń ta black market èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó tọ́ tèmi jẹ́ o mo ti prefer kéèyàn mi kó ṣe mo mọ̀ pé yóò yàtọ̀ jù báyìí lọ. ní kúkúrú èdè báwo lẹ ṣe lè sọ ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. bó ṣe wà báyìí náà kò dùn mí gan-an nú kò dá rárá lásìkò tá a wà yìí àyípadà náà là ń fẹ́ kí ẹni táwọn ní lọ́kàn pé kó wọlé kó bá a ṣe àtúnṣe lé lórí torí lè máa sọ pé eléyìí kò ọmọ ẹni kò lè ṣe ìdìbẹ́ bẹ̀rẹ̀
kéèyàn fi dá ìdí ọmọ ẹlòmíràn mi dẹ́ prefer kí èèyàn mi ó wọlé.